Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tí a ti ń sọ àwọn ìròyìn tó jẹ́ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé àwọn ò ní sọ ìròyìn tí kò kí ń ṣe òtítọ́ nínú ìkànnì yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi share, kẹ́dẹ̀ bá mi subscribe. Ẹ jẹ́ ká wo fídíò yìí. ń bọ̀ o ìgbẹ́ ọmọ yín mò ń fà o abímọkú yìí nísìmí. a lọ sí mọ́lẹ́mọ́lẹ́ rẹ̀ ní tó ń pè wá sí afẹ́yà búra ni o. mo dákẹ́ mi ò mọ̀ tí mo gbọ́. búra fún kí ni ẹ. ó gbé pósí sílẹ̀ ó ní agbọ́dọ̀ gbowó lọ́wọ́ olóṣèlú lẹ́kìtì. mo kọ́ wọlé ní èèyàn á ti dọ̀dẹ̀. ìjọ ni mo ti gbà pé ìjọ lápá mi lẹ́kọ̀ọ́ mo ní agbowó mo ní ẹ bá mi agbowó mo lórúkọ mi lọ́dẹ́sẹ̀ wálé ọ̀dẹ́sẹ̀ yìí mo ní èkó tí mo wá yìí mo jáwó wá ní iṣẹ́ àgbẹ̀ ni mo ṣe ní ẹsẹ̀ mo níṣẹ́ ìjọba tí mo ń gbowó ṣe ni mo ní kí n má bá sọ̀rọ̀ báyìí a ní kí n má sọ̀rọ̀ báyìí mo ní ok ẹ̀yin Èkìtì ẹja lọ ajáde síta. òun dẹ̀ ń gbowó lọ́wọ́ olóṣèlú. ó tún padà pè wá wọlé ó ní tó ń bá máa gbà ó lóun máa pè wá. tó ń bá máa gbà lọ́wọ́ olóṣèlú. a sọ̀rọ̀ àbúrò níbẹ̀ nílé ẹ̀ ní 11:04 lálẹ́ òru. mo fẹ́ fi nínú ẹgbẹ́ bàṣẹdé yànnà Ìjẹ̀bú Sára lọ́wọ́ ọkọ̀ wá yá tó bá ti kúrò lọ́dún ẹ̀ báyìí gàmí kọ́ bá ti kúrò lọ́dún ẹ̀ mi ò ń borí ẹ jẹ́ ní ó dàárọ̀ o kò lè pè é títí pẹ́ délé láyọ̀ bẹ́ẹ̀ délé. mo jẹ́ ní kábíyèsí ọlọ́run. èmi àti fásitì ti wà lórí ọ̀rọ̀ ìdílé ẹni ló ń jẹ́ ní ìdòwú. èmi fúnra mi gbà kan ní kí wọ́n máa mọ́nítọ̀ wa láti délé ni. ẹ kúrò lórí kò sí tó wà ní kò sí tí òfin tó wà ní adìẹ tó rò mọ́ adìẹ tó wà ní adìẹ tá a wò di òkè mọ́. fásitì mi ò lérò pé ní èwì kìtà gbéra nígbà tó pè mí lẹ́yìn nígbà tó wà so surprise. nọ́mbà wọn wà láti Kwara máa tó wá gbéra láti pè ní ọgbọ́n gbàtàn nídìí nígbà tí Yorùbá lè sọ bẹ́ẹ̀ tán nídìí báyìí ta ló gbé dọ́bù pa ìfún ẹ. èèyàn mi gidi àwa lọ́jọ́ méjì ní oríta Ìjẹ̀bú Sára àdélé kò pè á nígbà tá a padà máa gbọ́ gbogbo àtà 5 million lẹ́kìtì 35 million. ó fún gbogbo Èkìtì ní 5 million. ẹ pàtẹ́wọ́ fún. mo wá sọ fún ọ pé mo ti fẹ́ àṣẹyìn mo wà ní ara àwọn tó expo tó wà nígbà ìlú gọọmenti tá a bá fẹ́ mówó ìlú la fẹ́ pín mo wá sírò gbogbo owó kan ló jẹ́ 10,000 láti state. ilé ìtàn tó ń wá gan àtòfikún pé kí ni èèyàn lè pín tí ò ká nǹkan kan síbẹ̀ ń gbọ́dọ̀ ọ̀sẹ̀ kejì náà bá tún ká ní mú owó NCC wá mo ní mo sinmi ẹ ṣe gani àgbà yẹn láti ń withdraw díẹ̀ tí ìwé ẹ̀kọ́ yìí bá máa dúró dáadáa ní agbègbè wa a gbọ́dọ̀ bára sọ̀rọ̀ dáadáa. ẹ má wọrí. mi ò ń dupò kankan mi ò dẹ̀ bẹ̀rẹ̀ kẹ́ fún mi lógún ẹ má fún mi. ọ̀gá ayé ti gbàgbé ni. ìdí òkè tó gé jẹ́ ẹ̀wọ̀n gbọ́dọ̀ ẹ̀yìn pẹ̀lú fàtòsí mọ̀ díẹ̀. wọ́n gba ìjọba lọ. mo kàn tún fẹ́ kẹ́ ẹ gbọ́ díẹ̀ lára àṣírí mi. tẹ bá ní bá ìyá àwọn mi ò lórúkọ méjì ń bí ẹ lọ pè é lẹ́mẹ̀rẹ̀ ọ̀dẹ́sẹ̀ yìí lágbègbè kò síbi náà ti mọ̀ mí ṣùgbọ́n mi ò ń wà bàjẹ́ o ẹ jẹ́ ká fúnra wa ká gbé tó bá dá dúró. mo kàn tún fẹ́ kẹ́ ẹ gbọ́ díẹ̀ nípa àṣírí Mrs. Gani. ìyẹn náà ti tó díẹ̀ bẹ́ẹ̀ díẹ̀ ni màá máa fún yín jẹ díẹ̀ àṣírí díẹ̀ tó wà lọ́wọ́ wa nípa Gani àmọ́ yọ sí yín. èmi náà sàlùtì yín mo kí gbogbo yín bàbá mi bẹ́ẹ̀ tí ń wọlé mò ń kí yín ìgbẹ́ ọmọ yín mò ń fà o Adéwuyì Michael mo kí yín bàbá mi Ọlápẹ́jú Okos, you are welcome. Babatunde Adeyemi, you are welcome. Welcome. Hey, kábíyèsí ìmùlẹ̀ àwọn tí ìmùlẹ̀ ti gbòó. Àwọn ti gbòó gbórí wọlé bàbá mi Azeez Gbádéṣeré nǹkan ò ní ṣe yín. Ẹ̀kọ́ ọjọ́ méjì, ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. Ẹ rí nǹkan tí mo kù. Symbolically. Ẹ má jẹ́ ń sọ òyìnbó yẹn má wà láàárọ̀ yìí òyìnbó yẹn má wà torí àwọn èèyàn tí bá ti ń gbé báyẹn làwọn èèyàn máa mú tákàndá àti pen wọ́n máa ń kọ òyìnbó mi lẹ̀ wọ́n á lọ fi ń tíṣì àwọn èèyàn láwọn yunifásitì kéékèèké
wọ́n mọ̀ pé overgraduate lèmi not undergraduate overgraduate á dára fún yín ojú òní tì yín mo kàn ní kí n sáré wá náà ni ẹ̀yin àgbà Yorùbá wípé ìrònú kòkò ní ọ̀pájá ìrònú Sunday Igboho ló máa pa Gani ẹ̀yin àgbà lẹ sọ bẹ́ẹ̀ pé ká má já dání ká múrù ẹkùn dání ká wá fìrù ẹkùn ká fi lé ajá lọ́wọ́ ẹni tí ò lè bọ́ sí ni ìrònú ìrù ẹkùn ló máa pa Gani ẹni tẹ́ ẹ lé tẹ́ ẹ bá Yorùbá wípé tá a bá lé ni bá a bàbá ni ṣe là ń padà àbí bẹ́ẹ̀ kọ́ ìrònú Sunday Igboho ló máa pa Gani ẹ kú ọjọ́ mẹ́ta bàbá mi you are welcome Michael Coker you are welcome ẹ fún mi lẹ́bùn lé ní o ẹ fún mi lẹ́bùn lé ní o YouTube ti ń complain ẹ fún mi lẹ́bùn ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n gbé channel ẹ lọ ẹ jọ̀ọ́ ẹ má bá mi love ẹ má bá mi like ìrònú ìkòkò òun ló máa pajá o ìrònú Sunday Igboho ló máa pa Gani ẹ rí i pé Gani ò ní fọkànbalẹ̀ mọ́ bó bá fẹ́ wúkọ́ Sunday Igboho ni bó bá fẹ́ tọ̀ Sunday Igboho ni bí ò dárúkọ Sunday Igboho á dárúkọ ìrù ẹkùn mo dẹ̀ sì ń béèrè ìbéèrè kan tí màá máa béèrè bọ́dà mi kan pè mí ó dárúkọ street tó ti kọ́ṣẹ́ ní Ìtìrẹ́rò ní Mùṣín tèmi mọ̀ dáadáa tábà ń ta draft lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ ó máa ń dúró wò wá nígbà yẹn ó ń kọ́ṣẹ́ lọ́wọ́ ni ìyẹn Gani yìí náà ni mò ń béèrè ìbéèrè tí mò ń béèrè ni pé níbo ni Gani ti kọ́ṣẹ́ ogun jíjà ṣé ìdí tó ti ń fa igi ni ṣé ìran bàbá ẹ̀ jẹ́ ìran alágbára ìtọ́jú di mímọ̀ fún wa pé bàbá ẹ̀ máa fún ẹṣin lóúnjẹ ní pálásì ọba Arigidi Sákì Arigidi ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ láàárọ̀ yìí mo ní àwọn onílù á máa ń lùlù kan wọ́n ní tá a bá lé ní tá ò bá bá ní ìwọ̀n là ń bá ní ìṣọ̀tá mọ́ bí ènìyàn bá dẹ̀ jù ní lọ kò ṣeé fowó rà lọ́jà gbogbo nǹkan lèèyàn lè fowó rà lọ́jà gbogbo nǹkan lèèyàn lè fowó rà lọ́jà ṣùgbọ́n ẹni bá ti jù ní lọ wọ́n á fowó rà Gani gbà fọlọ́hún number one you are not a Yorùbá òun sọmọ Yorùbá àwọn bàbá wa Lámídì Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ tẹrẹ Adéyẹmí tẹrẹ ló ṣe mistake tó fi àjòjì jẹ oyè òun pariwo pé Sunday Igboho ọ̀rẹ́ ìjọba tó wà níta yìí ni ìwọ́dẹ̀ rí ọ̀tá ìjọba tó wà níta yìí ẹ máa gbọ́ ẹ̀tàn tí Gani ń tẹ̀yìn ọmọ Yorùbá o ó ní Sunday Igboho ọ̀rẹ́ ìjọba tó wà níta yìí ni òun ṣe ọ̀rẹ́ ìjọba tó wà níta yìí ó dẹ̀ ń kọ lẹ́tà sí wọn ó dẹ̀ ń ṣe kí ni òun kọ lẹ́tà sí wọn nígbà tó mọ̀ pé òun ṣọ̀rẹ́ wọn ìyẹ́ ẹ̀ kan Ọlọ́run púpọ̀ ìkejì tó tún dàbí rẹ̀ ìjọba Jonathan tó jẹ́ ọ̀rẹ́ wọn àǹfààní wo ló ṣe fún ìran Yorùbá ṣebí owó tí Jonathan fún ẹ ó gbà ó kó sápò ni majority àwọn ọmọ tẹ́ ẹ jọ ń ṣe OPC kiri ló ní ìyà ń jẹ káàkiri ẹ̀rí ẹ̀ wà o àwọn tó bá yí ẹ̀jẹ̀ lẹ́dọ̀ọ́ táyé wọn ń rún pa títí dé Italy onímọ̀fẹ́ sọ pé àwọn ọmọ Yorùbá tó wà ní ìlú òyìnbó I'm a bishop in USA need your WhatsApp number okay sir màá tàgì nọ́mbà yẹn ń sì sà màá tàgì nọ́mbà yẹn bí ẹ fẹ́ fún mi lẹ́bùn ni ìjọba Jonathan tí ó jẹ́ ọ̀rẹ́ wọn tó jẹ́ olùkú wọn tẹ́jọ́ ń wọlé tẹ́jọ́ ń wòde please ọlọ́pàá òro àǹfààní wo ni Yorùbá jẹ nínú ẹ̀ wọ́n kọ́kọ́ fún ẹ ní 6 billion owó pipeline
lẹ́yìn ìgbà yẹn ó gba 25 billion owó empowerment fún gbogbo àwọn ọmọ OPC ẹ wá wáyé àwọn ọmọ OPC ń lóde lénìí àwọn àgbàlagbà míì ajáde síta eyín ti jóná tán ìmí ó ń bóra gan kò tún rí ọṣẹ gidi bóra ó ń bóra kò rí ọṣẹ gidi fi bú ara kí láǹfààní orógbó tá a jẹ àwọn àgbà nídé tí ò láwẹ́ apá kò láwẹ́ ajé ó tún korò ọmọ ènìyàn tó ní kàn fi gé ẹ̀dá náà Ṣàngó tún ní ọmọ ìyá òun ni. That is my number, sir. Kí láǹfààní tí ìran Yorùbá jẹ látọ̀dọ̀ ẹ̀ Gani? Ìrònú ìkòkò ló máa pajá lórí ọ̀rọ̀ Sunday Igboho ló máa dákẹ́ sí o. Bẹ́ẹ̀ máa ń gàǹdẹ̀ ní interview náà orí nǹkan kan sọ mọ́ Igboho ní Igboho ní Igboho ní Igboho ní. Òun làwa fi ń béèrè torí àwọn tó tẹ̀lé Sunday Igboho wọnú Old Ọ̀yọ́ Park àwọn Nigeria security ni wọ́n àwọn tó tẹ̀lé Sunday Igboho wọnú Old Ọ̀yọ́ Park Nigeria security ni wọ́n tí wọ́n train wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ tó dẹ̀ jẹ́ pé gbogbo ohun tó ń ṣe báyìí ni ìwọ Gani Àríkúyẹrí ń condemn ìrònú Sunday Igboho ló máa pa ẹ o tí o gbọ́ mi mo ṣe mọ̀ lóòótọ́ pé ẹ̀yin gan ti mọ̀ pé ògo yín ti tán lẹ́fẹ̀ẹ́ pariwo síta pé ó ń gba glory yín ó gba iṣẹ́ rere wo lẹ ṣe sí ilẹ̀ Yorùbá tọ́mọ Yorùbá fi lè máa fún yín ní glory Gani àtiwọ́ àtàwọn ọmọ ẹ iṣẹ́ rere wo ni wọ́n àtọmọ yẹn ṣe tàwọn tó ń tẹ̀lé ẹ lẹ́yìn although majority of them just join OPC today àwọn baby OPC ni wọ́n iṣẹ́ rere wo ló ṣe sí ilẹ̀ Yorùbá tó máa mú kí Yorùbá máa bọ ẹ́ bí Ọlọ́run ìyẹn ìkan Ọlọ́run púpọ̀ sẹ́ mo ní mi ò ní pẹ́ lórí ètò yìí mo kàn fẹ́ tún ṣàlàyé àwọn nǹkan tí òye Gani fún ni ó ní ààrẹ kì í lọ sójú ààrẹ ò lè lọ sójú ogun kó lọ máa fly drone ààrẹ ò lè lọ sójú ogun kó lọ máa fly drone ogun tí ààrẹ bá ti parí tán ló máa ṣe kámẹ́rà ààrẹ ò lè lọ sójú ogun kó lọ máa ya kámẹ́rà ẹjọ́ ẹ bá wa bí olórí burúkú ọmọ tápà o ogun wo ló ti jà rí jìbí ń téèyàn bá ti ṣe rí lèèyàn máa ń délé sọ ogun wo ni Gani ti jà rí ní ilẹ̀ Yorùbá ọmọ àbí ìpabẹ́ ogun wo ni Gani ti jà rí tó fi sọ wípé ogun tí ààrẹ bá ti jà parí ló máa ṣe kábà ẹ̀ ló máa ààrẹ ò lè lọ sójú ogun kó lọ máa fly drone ẹ bá wa béèrè lọ́wọ́ dìdìrìn díròbó ogun mélòó lòun ti jà rí ogun mélòó ló ti jà rí ogun mélòó tó bá jẹ́ pé a ti rí ogun tó ti jà rí lálẹ́ máa kọ̀píà ẹ̀ wípé òkè ó ti ṣe nǹkan báyìí rí ó ṣe dáadáa ju ti Sunday Igboho eléyìí wà quality ju ti Sunday Igboho ó yẹ kí Sunday Igboho ṣe báyìí fún kó lọ ṣe báyìí kó lọ kọ́ kínní lọ́dọ̀ ibà o ibà tán tẹ̀ ń pè yẹ Òjòyè Báṣọ̀run Ọ̀túnba ní ogun mélòó ni Gani ti jà rí àárín tí Sunday Igboho ṣe ní Ìbàràpá ó fún wọn lọ́jọ́ méje àti orí tí Sunday Igboho ṣe ní Ìgbòho 2 hours 2 what 2 good hours èwo la rí fún ti Gani o
ogun mélòó ni ló ti jàrí sẹ́ẹ̀ tá a lè fi compare wọn tá a lè fi gbèsè gbé ara wọn ẹ gbọ́ fọ́ọ̀sì kan sí ẹ ti ń gbọ́ tipẹ́ ẹ tún gbọ́ bí ara ogun tí Gani jàrí nìyẹn tó fi ríra ẹ̀ gẹ́gẹ́ bí special one in Yorùbá land bí ara ogun tó jàrí tó fi ń wúra ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan pàtàkì ní ilẹ̀ Yorùbá mo béèrè ni o bó lè jẹ́ òun o èmi sì ń béèrè ni o bí ara ogun tó rò pé ó ń jà nìyẹn tó fi ń rí ara ẹ̀ gẹ́gẹ́ bí èèyàn pàtàkì ní ilẹ̀ Yorùbá. mo kẹ́yìn sísá mi mo kí gbogbo ẹ̀yin bàbá mi mo kẹ́yìn ìyá mi mo dẹ̀ kí gbogbo ọmọ Yorùbá pátá ẹ jọ̀ọ́ mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè o ta ni personal adviser àwọn OPC ta ni personal adviser àwọn OPC because ká ní mo mọ personal adviser àwọn OPC ni ó yẹ kéèyàn mi ò rò bóyá àwọn OPC ní adviser ká ní ẹ ní adviser ni gbogbo ẹ̀yin bàbá tẹ́ ń jáde tẹ́ wá ń bú Ìgbòho tẹ́ ń sọ̀rọ̀ sí Ìgbòho tẹ́ ń sọ̀rọ̀ sáwọn èèyàn nílẹ̀ Yorùbá ẹ jẹ́ sọkọ́ fún yín Ìgbòho kọ́ ní ìṣòro yín o Ìgbòho kọ́ ní problem mi ò support anybody lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àti Ìgbòho àti Gani Adams èèyàn tó bá tójú ẹ̀ tó lè kápá àwọn aṣebi nílẹ̀ Yorùbá òun lèmi wà pẹ̀lú ẹ̀rín pé mi ò ṣe fídíò lórí anybody bóyá nǹkan tó ń ṣẹlẹ̀ bóyá Fúlàní ń jí ọ̀gbẹ́ ṣùgbọ́n ìmọ̀ bí mo ṣe ń rí àwọn àgbàlagbà àwọn bàbá nínú OPC tó ń jáde tó ń ṣe fídíò lóríṣiríṣi mo kàn máa ń pè sáwọn pípọ̀ ìṣe wọn ní adviser ni ṣe rí Ìgbòho kọ́ ló jẹ́ káwọn púpọ̀ náà ọmọ Yorùbá kọ́ kẹ́yìn sí yín o nílẹ̀ Yorùbá o ara ogun tí Gani jà lẹ́fẹ̀ẹ́ wọ́n ní pé ṣe rí orí mi má jẹ́ fi àná ba ẹ̀ ní jẹ́ nǹkan tẹ́yìn OPC ti ṣe sẹ́yìn òun ló ń kó bá yín nísìnyí mi ò lè parọ́ fún yín kò sí ọmọ Yorùbá tàtà tó bí dáadáa nílẹ̀ Yorùbá tó lè gba àtẹ̀yìn OPC mi ò lè parọ́ fún yín kò ń ṣe Ìgbòho ṣe òbíà ogun tó wà lẹ́yìn nísìnyí ṣe òbóhùn ẹ̀ òbíà ogun Ìgbòho òun làwọn èèyàn ń bá yín jà nínú ogun nǹkan tẹ́ ti ṣe sẹ́yìn ni ṣé ẹ̀ mọ̀ nǹkan tẹ́yìn náà ti ṣe sẹ́yìn ni àsìkò tó yẹ kẹ́ wá tún wọ ara yín ṣe kẹ́ tó wúkọ ara yín ṣe àsìkò yẹn lẹ́ àwà yìí ẹ̀kọ́ wa ń jáde ẹ̀kọ́ wa ń wíru ẹ̀yin tó yẹ pé ṣé ẹ̀ mọ̀ nǹkan tẹ́ ti ṣe ni gbogbo àtàwà àwa igan gbogbo àtàwà ń school táwà ní secondary school a lè ka iye ọ̀rẹ́ wa tẹ́ pa a lè ka iye àwọn classmates wa tẹ́ pa tó jẹ́ pé ọkọ́ta lèmi ti lọ school Mushin Boys High School mo lọ Mushin Boys High School tó ń pa máa wà ní school báyìí àwọn OPC kọ́ máa yá dé nígbà àwọn OPC tuntun bẹ̀rẹ̀ lágọ̀ọ́ o àwọn OPC gbogbo àwọn ọmọ school máa yá síta wọn máa bẹ̀rẹ̀ sí ní sá lọ́lé ká tó mọ̀ ìbọn lè bá bí ọmọ school márùn-ún tọ́jà máa kú tọ́jọ́ ọmọ Yorùbá ní rádàbà tún bẹ́ẹ̀ àwọn ọlọ́kadà tó bá dúró tó ń gbèrò tó ń wá ọ̀rọ̀ ajé. àwọn bàbá wa ò ní fẹ́ ká gbọ́rọ̀ ìtàn yògbè ẹ jẹ́ kí n gbé. hello brother mi mo wà lórí program. ọ̀rọ̀ lé lórí gangan. Ọ̀yá. ṣẹ́rí gbogbo tí bàbá yẹn ń sọ kò sí rọ́ńbẹ́ pátápátá ibi tẹ́mi náà ti lọ sí secondary school ṣóyè yín ṣẹ́rí school tó ń sọ yẹn wọ́n kó wa papọ̀ ní Ìjẹ̀ṣà Tẹ̀dó ní school tẹ́mi lọ ní secondary school ní Ọ̀kọ́ta tó ń sọ yẹn gbogbo tí bàbá yẹn ń sọ kò sí rọ́ńbẹ́ pátá òótọ́ ni ṣẹ́rí gbogbo àgọ́ tó sọ yẹn tẹ́ bá ti dé àgọ́ yẹn tẹ́ bá ti ń lọ sí ìsàlẹ̀ ní àgọ́ gangan gbogbo ibi tí wọ́n ti ń fi àwọn òṣìṣẹ́ kan wà bẹ́ẹ̀ àwọn tó máa ń ṣiṣẹ́ burúkú pé gbogbo ibi táwọn ilé sọ tí ọmọ yẹn sọ yẹn òótọ́ ni gbogbo ẹ̀ pátá skul tí wọ́n sun nísọ̀lọ̀ yẹn gangan òótọ́ rọ̀ ni ṣòye yín ṣẹ́rí tí tó máa ń ṣe transport ń gbà yẹn ṣẹ́rí gbogbo táyì tí bọ̀bọ̀ yẹn sọ yẹn nígbà yẹn gbogbo ìgbà yẹn tẹ̀ sí dáa gbogbo skul kọ̀ọ̀kan níkọ̀ta yẹn la ní bọ́ọ̀sì tó fi ń gbé ọmọ skul àwọn tó ń lọ sí Mushin àwọn tó ń lọ sí Sọlọ gbogbo tó sọ pátápátá kò sí èdè mi gan ò mọ o tó bá ṣe transportu ìgbà yẹn bàbá yìí ṣe wà láyé Parombi ní Sọlọ tó bá ṣe transport tó bá yàwọ gbogbo skul báyìí
wọ́n máa ṣí kíní táwọn wọ́n máa ṣe bolẹ̀ ni kò sí rọ́ńbẹ́ pátápátá gbogbo tí bọ̀bọ̀ yẹn sọ òótọ́ ọ̀rọ̀ ni òótọ́ gidi ni wọ́n ti bá àkọ́jẹ́ jìnnà gan ó wá jáde lánàá wá sọ̀sọ̀kúsọ lẹ́nu pé gbogbo ọ̀rọ̀ tó sọ lẹ́nu pé gbogbo nǹkan tó sọ lẹ́nu lánàá ó dà pé kí fún ní fọ́tí láti kíní ni gbogbo òṣì ọ̀rọ̀ tó ń sọ yẹn tí mo kàn ń wò pé ẹgbẹ́ tí bàbá yẹn sọ síṣòro ni ṣé Ìgbòho ni problem wọn ni gbogbo tó ti ṣe sẹ́yìn bàbá yẹn mo ti wo program yẹn láti jẹta mo kàn sọ jí gbogbo tí bàbá yẹn sọ mo wò pé inú àwọn sẹ́ẹ̀tì mi ni bàbá yìí jẹ́sẹ̀. ẹ máa gbogbo ìsọkúsọ tó ń sọ káàkiri ẹgbẹ́ ìdè bàbá Èkìtì ṣe ní nǹkan tí mo bá yẹn sọ ńgbà yẹn ta sọ ńgbà yẹn nígbà ayé Títí Àràbà ẹ wá pé onírọ́ tó jáde tó ń sọ pé àwọn làwọn OPC àwọn làwọn ṣe kinní kan mo wá wò pé irọ́ wo làwọn lè ń pa àwọn tá a máa dá yín wà o ẹ fún gbogbo ìwà burúkú tó ti wù sẹ́yìn táwọn yẹn ṣe bẹ̀rẹ̀ sí í wú jáde fún wọn gbogbo tí bàbá yẹn gbogbo tó sọ yẹn ó tọ́ ni kò sí bísí ní ọkọ ta rárá gbogbo táyì tí mo sọ yẹn para omi sì wà láyé mo ṣe ń transport by wàhálà ni tó bá bọ́ọ̀sì kankan ní skul kankan ní ẹ máa rí àwọn skul máa sá lọ tó máa fọ́ gbogbo wíṣkì mọ́tò wọn máa pa mọ́tò jẹ kò sí èyí tí mi ò mọ́nú ẹ̀. láwọn bàbá Gani Ààrẹ Ọ̀nà Kakanfò. wọ́n bá dé anybody máa ya dànù ni. ẹ ṣé bàbá mi ẹ ṣé gan. ẹ pé tó jáde. àfa sọ̀rọ̀ òjókù ó lọ́lọ́run ṣẹ̀rí ọ̀run tá a bá ń wí wọ́n á ní àtúndé bàbá dẹ̀ ń sọ̀rọ̀ á dàbí òwe ni bẹ́ẹ̀ dẹ̀ rí lówe lọ̀rọ̀ orin títí wa lọ̀rọ̀ títí wa ẹni tó gbébọn tó wọ àárín ọmọ Yorùbá lọ tí ń pa ọmọ Yorùbá bẹ́ẹ̀ ní pẹran ó wá jáde síta ó wá ń kọ̀ dẹ́mọ̀ ẹni tó sọ wípé òun ò ní gbà kí àjòjì kó pa ìran Yorùbá bẹ́ẹ̀ ní pẹran mọ́ ẹ jọ̀ọ́ kí ni a lè fi kọ píé ẹyá mi lóyìnbó òyìnbó yẹn ti sá lọ ni o tá a lè gbéṣẹ́ gbé ara wọn pé ntí Sunday Igboho ṣe rèé ntí Gani ṣe leléyìí ilé tí Gani ṣe ohun tó fi wà quality ju ti Sunday Igboho lọ leléyìí ogun mélòó ni Gani ti jà ìrònú ìkòkò ló máa pajá ìrònú Sunday Igboho ló máa pa Gani o dìmọ́ ọ̀bẹ bá ṣe ń jáde síta àti ìyá téyín ti ta tán àti ìyá téyín ti jóná tán àti ìyá tọrùn ti sunjọ tán àti bàbá tó jẹ́ pé etí méjì ló ń gbà fìlà dúró Sunday Igboho ọmọ lòyìn mọ́ gbà ní torí pé ẹ̀ lórúkọ rere mo ní mo wà nù mítì kan ní Ìjẹrin that is ọjọ́ Wednesday ìjẹta sorry wọ́n ní sà tó bá jẹ́ ìlú ẹkùn la fẹ́ ṣe ń bẹ anybody tó bá ti jẹ́ ọmọ OPC Gani tó àdà òyìnbó àbẹ́ òkúrò ń bẹ́ ò ká lé wọn síta pé ayé wọn ò wú ní ayé wọn ò ta sánsán wọ́n ń rùn. ẹ bá wa bí léèrè iṣẹ́ ogun tí Gani ti jà rí tó fi wá sọ pé ààrẹ ò lè lọ́jọ́jú ogun kó máa kámẹ́rà o ààrẹ ò lè lọ́jọ́jú ogun kó máa fly drone o ó ti gbàgbé pé àwọn tó tẹ̀lé Ìgbòho lọ Nàìjíríà sójà Nàìjíríà àmì ni wọ́n níbo ni wèrè ti kọ́ṣẹ́ ogun jíjà. gbogbo fíléjì sì ní ìlú ẹkùn wà bàbá mi everywhere. ẹ bá wa bí léèrè ogun wo ló jà rí wèrè wa ní 37 years rèé tó ti ń jà fún Yorùbá ẹ bá wa bí wọ́n léèrè sẹ́ ẹ̀ pé ogun mélòó ni Gani ti jà fún ìran Yorùbá rí June 12 àwa tá a jagun June 12 rèé orúkọ Gani ò jáde níta ààrí lójú títì gbogbo láti ohun tó ti bẹ̀rẹ̀ láti mile 2 Sanya bus stop Ìjẹ̀ṣà Tẹ̀dó Sẹ̀lẹ̀ dé Sádíkù dé Ìyànà Sọlọ àwa tá a mú bẹ̀ dání rè dé Òṣòdì Gani was not show up. àwa ti rí iná rí níbo
ẹ jẹ́ kó jáde síta níbo ló ti ja ogun. Ẹ̀yin olóyìnbó ẹ ní experience is the best teacher. Experience ogun wo ni Gani ní lólórí burúkú ọmọ ìrankíran tí ò ní dáa fún àtàwọn tó ń tẹ̀lé lẹ́yìn. Ẹ máa ṣòfò gbẹ̀yìn ní gbogbo yín pátápátá, ẹ máa ṣòfò. Ohun tó máa pa yín gan ti wà lára yín. Ṣé gbọ́ mi? Ohun tó máa pa yín, wọ́n ní fúnra oníkọ́ ní máa ń fẹnu ń pe kọ́. Pé kì í ṣe kọ́ ló máa pa òun báyìí. Ohun tó máa pa yín ẹ̀yin fúnra yín ti gbé kalẹ̀ síwájú yín. Òun náà lọ̀rọ̀ Sunday Igboho. Ìrònú ìkòkò ní máa ń pajá. Ìrònú ìkòkò ló máa ń pajá, ìrònú Sunday Igboho ló máa pa yín. Gbogbo ẹ̀yin ọmọ OPC, ìrònú ìrù ẹkùn ló máa pa yín. Mò ń jáde lọ láìpẹ́ o. Ṣé gbọ́ mi? Àwọn lọ́balọ́ba ló pè wá pé ká wá lẹ́ṣọ̀ àwọn ọmọ wọn. Àwọn ti kó àwọn ọmọ wọn jọ. Tá bá tún débẹ̀, a tún pe Sunday Igboho, a tún bá wọn sọ̀rọ̀. All the Yoruba people have rejected you, Gani. Pé èyí tó pa wọ́n lọ́mọ ó tó gẹ́. Gani, all the Yoruba people have rejected you. Pé èyí tó pa wọ́n lọ́kọ ó tó gẹ́. All the Yoruba people have rejected you. Pé èyí tó pa wọ́n ní aya ó tó gẹ́. 419 tó ṣe nílẹ̀ Yorùbá, jìbìtì tó lù tó fi Yorùbá lù ó tó gẹ́. Mọ́mi sílẹ̀ tó kù, ògùn ẹ ti wọ mi, kò ní dìde mọ́. Ṣé o gbọ́ mi? Continue attack Sunday Igboho. The more you attack Sunday Igboho, ló ń wọlé lọ. Ló ń wọ àgbáwọlé ní ti àrá. Ló ń wọlé lọ. Ológo ti dé, ọmọ onílù ti dé, ọmọ onílù tí ò fẹ́ kí ìlú bàbá òun ó tú. Ìwọ ń fi Yorùbá gbá, ò fi Yorùbá ń jẹun ní. Ẹbí léèrè pé company wo ló dálẹ̀. Wọ́n fọmọ Yorùbá ó fi ń dá company lẹ̀ tá gba 150 lórí wọn tá máa fún wọn ní 30,000. Èló ló kù 120 times 1,000 kò léye tó jẹ́ ni. Ó ti ṣòfò. Ẹ bá mi bí léèrè sẹ́ẹ̀. Tẹ́ bá rí retire army officer, ẹ mọ̀ pé retire army officer lélẹ́yìí pé ó ti jẹ train, ó ti fèsì ogun rí. Tẹ́ bá dẹ̀rọ ọlọ́pàá náà ẹ mọ̀ pé ọlọ́pàá lélẹ́yìí ó ti jẹ train rí. Ta ni tíṣà tó kọ́ Gani ní ogun jíjà? Ṣé ogun ráyọ̀tì náà ni? Ṣé àwọn tó lọ kó lábẹ́ bíríìjì tán ń já báàgì oníbáàgì gbà ní Ìsọlọ̀, ní Òṣòdì, ní Ojú Ẹlẹ́gbà, ní Máfolúkù, ní Abúlé Ẹ̀gbá, Ìyànà Ìpájà, Ọjọ́ta? Ṣé àwọn yẹn ló wá kójọ tẹ́ wá sọra yín di warlord ilẹ̀ Yorùbá? Òfò lómi ẹ̀fọ́ ṣe òfò lẹ́ máa ṣe. Continue. Ààrẹ ò ní lọ sójú ogun kó máa ṣe kámẹ́rà. Ogun wo ni wèrè ẹ ti jà rí? Gani. A sọ fún yín pé Gani ló kó àwọn ọmọ yẹn jáde síta. Ẹ ti rí interview tó ṣe lánàá pé afẹ́fẹ́ ti wá fẹ́ àti wá rí fùrọ̀. Adies. Continue. Ìgbòho orí titi yín rò. Ṣé gbọ́ mi? Ìgbòho orí titi yín rò. Ọba ìlú ń fẹ́. Gbogbo ọmọ Yorùbá ń fẹ́. Òun ogun riot, òun ò jà. But òun jáde síta to save and to secure the Yorùbá land. Ẹ bá mi béèrè lọ́wọ́ Gani, ogun wo ló jà rí? A tún padà rí àdáṣálẹ̀. God bless you.